ọ̀rọ̀ ti pèsè jẹ́ o ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ti padà pèsè jẹ́ o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa mo ní tá bá ti ń súnmọ́ bí middle ìyẹn June ẹ mọ̀ pé April bẹ́ẹ̀ ti ń lọ àti ń fẹ́ máa wọ middle of this year títí wọ next year February tó máa ṣe presidential election mo ní kẹ́ jẹ́ kí ìwà tèmi ká máa lè bá ṣó ń bá àwọn nọ́dánà ti fẹ́ já okùn ẹ̀mí bàbá Tinubu o bàbá Tinubu náà ti sọ di wèrè mọ́ wọn lọ́wọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn tó bá ń gbọ́ ọ̀rọ̀ ní òní lè wọ̀ àlọ́rọ̀ yìí ò ní lè wọ̀ ká jẹ́ dúró kẹ́kùn dúró ká wá fìrù ẹkùn ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ táwa lẹ́kùn tàlájá láàrin àwọn méjèèjì torí nọ́dánà báyìí the northern caliphate wọn láwọn ò ní gbà fún Tinubu president Bola Ahmed Tinubu náà láwọn ò ní gbà kàkà kílẹ̀kùn ilẹ̀ àṣà jẹ́ àsáré débẹ̀ pa. My enemies want to use insecurity to get rid of me, but I'm a stubborn politician who refuses to go. President Bola Ahmed Tinubu has alleged that some individuals are exploiting the country's security challenges in a bid to force him out of office, insisting that he remain resolute and focused on seeking a second term. President Tinubu said, "You are playing into the hands of frigates, including my own enemies, who want to use insecurity to get rid of me." Tinubu maintained that he will not succumb to such pressure, describing himself as determined to stay the course despite ongoing criticism and challenges. "I am a very stubborn politician. I just refuse to go," he said, reaffirming his commitment to continue in office. Lọ́rọ̀ kan ṣá, bàbá Tinubu ní ẹ fẹ́ fi insecurity, ẹ fẹ́ fi gba second term lọ́wọ́ mi. Àwa mọ̀ yín o, a mọ̀ yín o, àwa mọ̀ yín àtúnyìn mọ̀ o. Àwọn nọ́dánà wọ́n fẹ́ fi insecurity, wọ́n fẹ́ fi gba second term lọ́wọ́ bàbá. A dẹ̀ ti sọ fún yín. Wà á ti máa gbọ́ lórí fídíò mi tó bá yẹ pé o máa ń wò ó tó dẹ̀ máa ń lísìn tó ń fi ọkàn bá mi lọ. Mò ń tẹnu mọ́ fún ẹ wípé weapon ẹyọ kan òun ni àwọn kàbá ni wọ́n ní. Just one weapon, one tactic péré òun ni àwọn Fúlàní kàbá the northern caliphate, the Sokoto caliphate ni wọ́n máa ń lò fún gbogbo head of state tí wọ́n bá ti rí control. Weapon wo ni mo máa ń sọ fún wa? Every one of my videos ni mo ti máa ń sọ. Insecurity. Terrorism. Ṣebí lẹ́rí tí bàbá Tinubu pariwo síta sìn. Wọ́n ní insecurity òun ní ẹ ti dà sí gbòòrò sìn, ó ti ajáàkì Nàìjíríà, ó ti ajáàkì ìjọba mọ́ wọn lọ́wọ́. Òun lẹ fẹ́ fi gba second term lọ́wọ́ àwọn. Wọ́n láwọn kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣẹ ni. Àwọn stubborn gan ni o, stubbornness yẹn kò ń ṣe from this earth látọ̀run wá ni. Ọ̀rọ̀ yìí ti dojúrú. I no tell una, ọ̀rọ̀ yẹn ti dojúrú. Wá tẹ̀lé mi wá wo fídíò yìí. Then why is it that they don't like Tinubu? They don't like him. People just want to hear APC again. APC care. To be honest, tó máa la ọkàn èèyàn, wọn ní ríbù kan lẹ́kọ̀ọ́ yìí gan. Because people are up, they are not happy. Kí ló fà á? Question mark. Why is it that I have worked so tirelessly and people hate me? Only a city president will die. I didn't mention anybody's name. A lot of people now say, Àmì òun kò jẹ́ Tinubu, àmì òun kò jẹ́ Tinubu. Why? Tinubu got it wrong in so many ways. He has not gotten to solution. He has not gotten the solution. But he believes that he has gotten the solution. One of the problems that Tinubu is going to face is the international community. Sincerely, the election is uncertain. If Tinubu started winning in the north, one than Nigeria will. He might have seen it, might not have seen it. If you are in government, the moment they remove you, your phone will not ring again. When you see outside, where you see thousands of people, you will hardly see one person. You'll be the one to be calling people. Tinubu still need to do a lot. Then what is ahead of him is very complicated. Then they will never listen and say, Kini way forward, Kini go. You don't understand. I'm not here for anybody, but I'm only saying what a lot of things that he has done that will cost him fail is already at the pipeline. Note,
if Tinubu failed the election, which the date is not even certain, all of these governors, they will fail. So Tinubu and those governors, they are in one chance. The minute Tinubu fails, meanwhile, if Tinubu fails now, they will say cross. It will not echo the Burumo. Ilẹ̀kẹ̀ má já sílé, ilẹ̀kẹ̀ má já sóde, ibì kan ni ilẹ̀kẹ̀ yá padà já sí o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàlàyé ọ̀rọ̀ kékeré fúnra wa. Lótìtọ́ àti lódodo, economy ò rẹ́rìn ní Nàìjíríà according to àbí. Ṣùgbọ́n ìwọ tó bá wá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tá jọ ń gbé ní òkè òkun ní ìlú òyìnbó. Àbí ìwọ tó jẹ́ wípé o máa ń wá often láti Nàìjíríà wá ṣe business àbí fún visiting àbí anything. Mo need ẹni bí comment section jọ nítorí Ọlọ́run jẹ́ ká jọ sòtítọ́ ọ̀rọ̀ fúnra wa. Ṣé nǹkan ò wọ́n ní country tó ń gbé nílùú òyìnbó lókè òkun? Àgàgà lẹ́nu ọjọ́ mẹ́ta tí ìjà ṣẹlẹ̀ láàrin Amẹ́ríkà, Israel àti Iran. Mo fẹ́ bi ẹ́, ṣé epo crude oil kò wọ́n ní country títí ẹ? Torí gbàrà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a rí bí l'Amẹ́ríkà ní gbogbo all over the world bí wọ́n ṣe páàkì mọ́tò sílẹ̀, train àti bọ́ọ̀sì everybody ń join. Epo lọ sókè, ó skyrocketed bàjẹ́. Gbogbo nǹkan ló ti wọ́n ní ìlú òyìnbó lókè òkun. Bẹ́ẹ̀ ṣe ń lament inú Nàìjíríà pé nǹkan wọ́n, bẹ́ẹ̀ ló ṣe wọ́n lókè òkun. Àwa tá ń gbé lókè òkun ẹ má jẹ́ àṣàbòsí. Europe lèmi dára ń gbé tí mo ti ń ṣe fídíò yìí. Country wo ni wọ́n ti ń wò mí bá mi kọ síbi comment section. Báwo ni nǹkan ṣe rí lọ́dọ̀ ẹ? Ní 5 years ago ṣé iye tó ń ra nǹkan òun ló ń rà nísìn? Torí mo ń tẹnumọ́ kinní yẹn wípé ẹ̀yin èèyàn ẹ kàn fẹ́ notice ni láti ìgbà tí COVID ti bẹ̀rẹ̀ tí wọ́n ní COVID tún ti lọ, everybody ti wà okay. Àti ìgbà yẹn the whole wide world ò tí balance. Yes. Economy owó gàù gan ni. Nǹkan ṣe economy all over the world láti ìgbà yẹn rabaraba ẹ̀ ṣì wà ńlẹ̀. Now join with the Iran situation tí America àti Israel tán jọ ń bára wọn pọ̀. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa fi ìwọ tó ò bá ń ka news tó ò kì í ṣọ́ọ̀pù káàkiri kó máa ṣe research all over the world ló ò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ń jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ Iran tó ń ṣẹlẹ̀ tí àwọn àti America àti Israel tí wọ́n jọ ń fàfáǹfà wọ́n ní ó máa affect economic gbogbo the whole wide world. Kì í ṣe ọ̀dọ̀ yín ní Nàìjíríà nìkan lówó epo ti lọ sókè. Ní ìlú òyìnbó níbí owó epo ẹjọ́ country wo ló ti ń wò mí? Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Europe lèmi wà. Ṣé owó epo ò skyrocketed lọ́dọ̀ títí ẹ? Torí ní ìlú tẹ́mi wà yìí. Ó ṣáà níye tán repo tẹ́lẹ̀, ó dẹ̀ níye tán ránṣìn. Oníkálùkù ó yàtà wọ́n súfèé ni. À ń gbin. Ṣùgbọ́n nǹkan tó wá yàtọ̀ títí tiwa lókè òkun tó fi yàtọ̀ sí ti Nàìjíríà ọ̀nà méjì ni. Ìkíní, tá a bá ṣèǹjì owó currency tá à ń lò lábroad, tá a bá ṣèǹjì sí náírà á pọ̀. Ìkejì, ipe nǹkan wọn gbogbo àwọn nǹkan téèyàn fi ń gbé ìgbésí ayé ìrọ̀rùn tí ò ní níyàn lára òun ni government produce. Iná wà 24/7, omi wà, gbogbo ẹ̀ wà. Tó o bá wá jẹ́wọ́ iná tó jẹ́wọ́ omi, wọ́n ń jáná nílùú òyìnbó, omi ẹ̀ máa stop, hot water ò ní access sí, kìkìdá cold water nìkan ló máa lò. Kò síbi tí ṣe ò sí. Now mi ò wá sọ wípé bóyá ìjọba bàbá Tinubu 100% pé ó wà òkè rárá o, má ṣì mí gbọ́ o. Èmi kàn ń ṣe lálàyé wípé bẹ́ẹ̀ ṣe ń lament Nàìjíríà, àwa táwa lókè òkun náà, àwa náà ń lament kọ̀ọ̀kan yé yín ni. Tó bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ ṣe shopping, tó gbé trolley tá fi ń ṣe shopping ní bí Aneto, name it, káàkiri penny, a kì í dúró gba receipt torí wàá ṣọ́ọ̀pù asú ẹ. Ṣùgbọ́n nísìnyí ìwọ gan ló máa béèrè fún receipt dà, because ìgbà tó bá máa gbé bíìlì fún ẹ tó wo trolley tó lọ fi ṣe shopping torí gbogbo nǹkan tó wà ń bẹ̀, wàá máa wí pé kí ló rà, bóyá wọ́n miscalculate. Toro máa ṣẹlẹ̀ nígbà míì. Wọ́n lè lọ type kọ́kọ́ calculate nǹkan ẹyọ kan lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀ mẹ́ta. Wàá máa ṣe calculation, wàá máa dá fúnra lára yọ kíní calculator tí. That is the situation tó wà ní gbogbo abroad nsìn. Ọ̀rọ̀ ilé òṣòro pé mẹ̀kúnnù kan labroad. Ibi tí olówó àti shop ní mẹ̀kúnnù àti shop. The same thing olówó ń ṣe the same thing. Bẹ́ẹ̀ ni kò sólówó tó jẹ́ pé ó ṣiṣẹ́ legit tí ò mọ̀ lára lásìkò tá a wà ní Germany tí mo wà. Àìmọye company ló ti fold. Tó já sí wípé
kò síbi tó rọrùn mọ́ ní all over the world kọ́lọ́n kó máa ṣàánú wa ni ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti Nàìjíríà Olúwa gba ọpẹ́ wa lórí situation Nàìjíríà Olúwa kó gba ẹ̀yìn wa subsidy bàbá Tinubu yọ subsidy yẹn bàbá Tinubu wá pariwo wípé àwọn tí kó oríṣiríṣi ọ̀kan pọ́rìpọ̀ owó billions upon billions ni wọ́n fún àwọn governor títí dé orí local government chairman or chairperson wọ́n ti fún wọn ní autonomy wọ́n dẹ̀ ń gba owó tó gọbọi gan ni kí ló dé tí gbogbo wo ò rí àwọn pípù yìí tá kì í challenge wọn tó jẹ́ pé federal nìkan ni nevertheless mi ò sọ wípé kò dìbò fún wọn mi ò ní kó má dìbò fún wọn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ reality tó wà ńbẹ̀ òun ni mo jẹ́ tí mo ní láti sọ mo ní kó jẹ́ ká máa lè bá tún tẹ̀lé mi wá wo fídíò yìí. Okay, Dr. Poku, real quickly. I also, in about 2 minutes, I also want you to interrogate the concept of numerical advantage of the North. You said something earlier on. That is what makes me laugh, sir. You said that the British used the Middle Belters to shore up the numbers in the North. Let's talk about numerical advantage. The North and numbers. Yes. Thank you. The North they use this argument, we have the numbers, etc. Take the Middle Belt out, where are the numbers? They know they don't have the numbers, sir. They know it. But of course, for propaganda purposes, they use that argument, we have the numbers, we can do it. Now, the North, the British wanted the North to remain monolithic for some reason. They wanted it because they wanted to hand over power to the North. And they used Middle Belters to beef up the population of the North before independence. And though before independence, if you look at the population, go back to history, all these things are there, you can Google and see. The Southeast and Bamenda had the highest population, followed by the Southwest and the North, that is including the Middle Belt, had the third population in terms of numerical strength. However, the British wanted to hand over to the North and therefore denied the Middle Belters a region for themselves. Though after independence, the southern minorities were given Midwestern region for also political consideration, which now we know as used just to whittle down the strength of the Southwest. But all the same, we who consider ourselves Middle Belters going down history and memory lane are saying we are not Northerners. We are Middle Belters. And the North has always considered us that way anyway. When it comes to such consideration as North, they say all of us as North. But when it comes to appointments and other considerations, they don't consider us as North. So why should this hypocrisy continue? Let them just say, we are Middle Belters, they are Northerners. Let everybody be who he is. Lójú ẹ̀ báyìí, àti ń bá nísìn. Ṣé wọn náà gbọ́ analysis yẹn lẹ́nu máì? Ó ní àwọn Britico, àwọn ni wọ́n gbé political power tán gbé lé àwọn Fúlàní Caliphate lọ́wọ́ ìwọ àtèmi náà dẹ̀ mọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tí mo yẹ sọ fídíò yẹn bọ̀ wípé kí lè ṣe wa gan kí lára lọ́wọ́ Britico tán ṣe hate wa. Wọ́n hate wa majestically and ara ìdí tó ṣe hate wa lélẹ̀ wá ti gbọ́ nínú history wípé ní ayé ìgbà àwọn bàbá late Awólọ́wọ̀ and co. The way ti Southwest tí a ṣe tètè ń develop rapidly in education, in everything, family gbogbo ẹ̀. Ó yà àwọn Britico lẹ́nu pé àwọn region wo leléyìí tí wọ́n develop rapidly ju every other one lọ yìí. Wọ́n wá jẹ́ kó yé wọn wípé ṣé ẹ mọ̀ wọ́n ni they are called Yoruba race. Àwọn ọmọ kó tó ajíire ni wọ́n ọgbọ́n pọ̀ ìmọ̀ pọ̀ òye pọ̀ and we are very hard working, good in business. Kò ṣe nǹkan tó wá sọ Yorùbá di rádaràdà nísìn. Láti ìgbà yẹn lẹ̀rù ti ń bá àwọn Britico wípé we are too dangerous fún wọn. Bí a kò control wa ni o, wọn lè ti wá gbogbo wọn lè ṣe anything. Our extremely intelligent, our creative, gbogbo nǹkan lọ́lọ́run dá fún wa. Àyànrántí gan ni wọ́n gbé wàrà náà ajiná, àwọ̀nà ajáde gẹ́gẹ́ bí góòdì. Àwa shine like a diamond tọ́lọ́run pè wá. Greatest Yoruba race, great. Mo ní mo love ìran mi, kì í ṣe torí anything.
bó fún mi ní nǹkan kò kàn mí, bó love mi padà kò ṣe pàtàkì fún mi. Tèmi ti love ìwọ dandan ni mo ní láti love ẹ torí ó wá láti ìran mi. Mo ní greatest Yorùbá race, greatest Kóòtù Òjíire race, great. Àsìkò ti tó tí a máa mọyì ara wa, ta ní láti túra wa sílẹ̀ kúrò ní ìgbèkùn àwọn Britico àti Fúlàní. Àwọn Fúlàní ti rí iṣẹ́ tí bàbá Tinubu ń ṣe ní north. Lára àwọn iṣẹ́ yẹn mò ń pe àkíyèsí yín sí láti bí ọjọ́ mẹ́ta. Máa repeat ẹ̀ títí tó fi máa sink sí ọpọlọ wa torí àkí tètè gbà nǹkan a máa stubborn bí bàbá Tinubu ṣe láwọn náà stubborn. Stubbornness wà lára gbogbo Yorùbá. You see? Lára ìdí tí àwọn kàbá mo ti ṣàlàyé títí òun ni wípé àwọn Fúlàní nìkan ni wọ́n complain. Wọ́n jẹ́ ká yé wa wípé bàbá Tinubu ṣe mọ̀ wípé population òun ni àwọn Northerners tí wọ́n máa fi halẹ̀ mọ́ gbogbo head of state every 4 years. Ṣùgbọ́n gbà tí Tinubu débẹ̀ wọ́n wá pín ire wọn láre. Gbogbo tribe pátápátá tó compress together to make one Northerner tí àwọn Fúlàní wá jọba lórí wọn tán gba voice wọn, wọ́n gba ayé wọn, wọ́n gba everything. Wọ́n pa wọ́n mọ́lẹ̀. Fúlàní nìkan ni wà tèmi wá ń gbọ́ ní north. Gbogbo wọn ni bàbá Tinubu mí sí, ó jí wọn dìde, ó ta wọn jí, wọ́n ti sàsùpìyè, wọ́n ti kó wọn láyà jẹ, ẹ ló dìde, mọ yẹra yín, ó jẹ́ voice out. Àsìkò ti tó tẹ́ máa rí ìdà lọ́wọ́ yín, tẹ́ máa béèrè ikú tó pa bàbá yín lọ́wọ́ àwọn ọmọ àlè wọ̀nyí. Ẹ dìde, do the needful, wake up from your slumber, dìde, rise on your feet, speak out. The way tó ṣe rí every other tribe tí wọ́n wà vocal during ìjọba bàbá Tinubu, ìjọ wo ló ti rí tí every other tribe tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ tán lè fèsì Fúlàní bó ṣe ń ṣe sìn. Ṣé bó ń gbàlàyé population gan ti Northern tí àwọn Fúlàní fi ń halẹ̀. Àwọn middle belt náà ní, àwọn middle belt náà ní. Fúlàní gan ni àwọn gangan minority ní population wọn nù Nàìjíríà. Kí ló ṣe wá Yorùbá ẹjẹ́ jí minority ní population Fúlàní. Ìkejì, they are not as educated as Yorubas or every other tribe nínú Nigeria. They are not even commercially, they are not good. Education, nothing. Economically, rubbish. Lẹ́yìn cow. Gbogbo oúnjẹ tó ń kó wá tí wọ́n ń fẹ́ parẹ́kú lé lórí ẹ̀wà, iṣu Àbújá, àlùbọ́sà, ata gbogbo ẹ̀. Middle belt ni, kì í ṣe Fúlàní. Cow nìkan, cow. Màlúù nìkan ni wọ́n produce fún wa, kò tún sí nǹkan kan. Groundnut, gbogbo everything, gbogbo carrot, gbogbo ẹ̀. Àwọn kan ni wọ́n ṣe, kì í ṣe àwọn. Tó bá tún wá tẹ̀síwájú, wàá rí pé bàbá ìfọ́ ọmọlẹ̀ wípé ìdí gan-an rèé tí wọ́n ṣe tí àwọn Britico ṣe gbé agbára political power tán gbélé àwọn Fúlàní lọ́wọ́ láti lè weaken agbára àwa Yorùbá South Western region nígbà tí wọ́n rí the kind of rapid growth tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. The way ta ṣe grow rapidly tí àwọn bàbá wo lọ́wọ́ àkó tó ṣe mú gbogbo nǹkan lẹ̀ Yorùbá. Ó ti gbàgbé iye ilé iṣẹ́ tó wà ńbẹ̀, bàtà, gbogbo oríṣiríṣi nǹkan, cocoa house, gbogbo ẹ̀ ń lọ yìí, ó ń lọ yìí. Ṣùgbọ́n lẹ́ni kan pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Britico wọ́n make sure pé wọ́n bà gbogbo everything, wọ́n bà jẹ́. Èyí lèmi ṣe wá ń pariwo fún bàbá Tinubu. Bàbá Tinubu, ẹ má jẹ́ kí àwọn Fúlàní kó yín láyà jẹ́, kẹ́yìn náà tún wá lọ sọ̀kàn ká gbọ́ wọlé bíi ti àwọn tó ti pass lọ. Ẹ ti ń ṣiṣẹ́ yẹn débi tó ní àpẹẹrẹ nísìn. Ẹ̀yin náà tí àwọn Fúlàní, àwọn Northerners tó bá ti wá sọ wípé wọn ò nígbà kẹ́ṣe second time, ẹ jẹ́ kó yé wọn wípé ilé ya. Ilé yá o, ọmọ Yorùbá ilé yá. Bí a kò bá mọ̀ bí àmì lọ, ṣe bó yẹ ká padà sílé. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ o, ká tètè gbómi làkàná. Bàbá ẹ kọ orin yẹn fún wọn. Tó bá ti ní rárá, ẹ jẹ́ kó yé wọn wípé àsìkò ti tó àwọn ọmọ Yorùbá, a fẹ́ dá dúró, ilé ti yá. That is the only thing we are expecting from you, bàbá. Ẹ̀yin náà ti rí gbogbo àti iye ọdún tẹ́ ti ń support wọn against àwa Yorùbá tá ti ń complain torí ambition yìí. Ṣé ti wá rí wípé kò sí ọjọ́ tí Fúlàní bọ̀ wá lóyà sí any other tribe nínú Nàìjíríà. Mo rò wípé àsìkò ti tó tí Southerner, gbogbo Southerner political stakeholder tẹ́ máa learn from what is happening to Tinubu in his regime. Bí Tinubu ṣe fi owó bá tí wọ́n jẹ́ tó fi support for how many years tó ti ń sìn wọ́n, tó ti ń lóyà, wọ́n pa ọmọ bàbá Ifáṣọrántí ní Ondo nítorí ambition
torí loyalty tí Tinubu ní sí àwọn Fúlàní wọ́n ní where are the cows, where are the Fulanis, dọ́là ọlọ́lá ọ̀pọ̀lọpọ̀ ló sì kó oró yín sínú. The same Fúlàní tẹ́ fi gbogbo ẹ̀jìn ṣẹ́rí bọ́ ṣe ń bojú yín jẹ́ di ẹranko. Kò sọ́jọ́ tó ń bọ̀ wá lóyà sí yín, ẹ padà wálé kẹ wá báwọn èèyàn yín, ẹ wá báwọn èèyàn yín, kẹ do the needful, kẹ jẹ́ ká foríkorí ká mọ bí ta fẹ́ gbà jáde nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. Bàbá Tinubu tó bẹ́ẹ̀ kẹ́ máa bọ̀ lé, tẹ́ bá sẹ́ pé wọ́n náà yín sẹ́kọ́tà mẹ́bọ̀ lé ilé ìbò lẹ́ ń bọ̀, ẹ fẹ́ lọ ṣẹ́ṣọ́ ìyàwó á fún wa torí gbogbo ẹ̀yà tó kù nù Nàìjíríà náà ti mú Yorùbá sọ́wọ́, wọ́n ti mú wa sínú. Ẹ má try game yẹn kàkà kílẹ̀ kú kí ilẹ̀ ya ṣá níbẹ̀ o. Kẹ́ ẹ ṣàkúṣà, ẹ sọná sí gbogbo nǹkan tó rùn lẹ̀. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ, tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. Lọ́kíọ́. Rólé ojú ẹ̀. Lílé Mọ̀mọ́dún sọ pé a ní ìlú látà. Ẹlọ́kú ovation. Ẹ ti parọ́ fún wa ẹgbẹ́ wa ń gogo. Ṣé bí ẹ sọ wípé Emir Ilorin wọn kì í dìde kí anybody ni. Àwọn kan tẹ̀ ń sọ wípé wọ́n ti darúgbó, wọn lè dìde, wọn lè rìn, wọn lè gbẹ́sẹ̀, wọn lè ṣe mékéne. Àwọn kan nínú torí ipò ẹ ṣe gàgàrà ó ga jù gbogbo ọba nínú ayé lọ. Ibi tó máa ń jókòó sí yẹn gbogbo ọba ni. In fact, díẹ̀ ló kún wọn fẹ́ lè sọ pé kí Ọlọ́run sọ̀kalẹ̀ kó wá tẹríba fún Emir Ilorin. Mo rí fídíò yìí ni mo ní èmi ojú èmi nìkan kọ́ ni ó rè lè gbogbo ọmọ ìran mi ẹni láti rí. Emir Ilorin tán ní kò kí ń dìde kíyàn. Òun ló dìde kí bàbá wa Ọọ̀ni ìrìṣà yìí o. Kí la wá fẹ́ kọ, orin wo la fẹ́ kọ sí gbẹ̀du ìbá? Ṣé pé Emir àmọ́ bojú bàbá wa Aláàfin jẹ́ ni or what? Kí ló fa àrífín láàrin Emir Ilorin àti bàbá Aláàfin Ọ̀wádé? Ìgbà tí mo rí kíní ìkọ̀gọ̀ tó wá sí máìdì mi lélẹ̀. Exactly. Báwo lọ bá ṣe ṣorí tí náà kí o ṣe? Tí Emir Ilorin ó dìde ó kí bàbá Ọọ̀ni, they tell me or give me one reason gbòógì tí bàbá Aláàfin Ọ̀wádé wá débẹ̀ tó jẹ́ pé bàbá Aláàfin ló tẹ̀kí tó dúró tó jókòó pa sórí orí ìjókòó ńbẹ̀. Èmi ò rán Emir Ilorin kankan. Emir Ilorin tí ò lè ṣe kíni, tí ò lè bọ̀wọ̀ tó yẹ fún ordinary, kí ni mo tẹ̀ sọ pé ẹ̀kọ́ ṣe ordinary baálẹ̀ ilẹ̀ Yorùbá ibikíbi tó bá wù kán balẹ̀ lórí. Èmi náà recognize Emir Ilorin kankan ní kẹ́ni. Báwo lọ bọ́ ṣe ṣorí tí náà kí o ṣe? Orí àpèrè ò ga jù kan láàfin tó bá gorí ebè. Gbogbo ọba ilẹ̀ Kóòtù Àjíire, gbogbo ọba Yorùbá rèsì pátápátá, gbogbo wọn ni kábíyèsí nájó lóríire. Kì í ṣe pé kí àwọn Emir kan wá máa fi ọba kan máa fi wọ́lẹ̀. Yẹrí o. Èyí ló máa mú mi pariwo ilé síta. Kábíyèsí Olúpèlé of Ìpèlè ní Ondo, Kábíyèsí Olúpèlé of Ìpèlè ní Ondo State. Wọ́n ti báyé jẹ́, wọ́n bọ̀run ṣe jẹ́ o. Gbogbo nọ́mbà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fún mi láti pè wọ́n kí gbọ́rọ̀ lẹ́nu wọn láti bí going to 2 weeks ń tá ti wà lẹ́nu ẹ̀ tí mo ti ń pè. Kò sí nọ́mbà àwọn kankan tó lọ. Mo tún ní kán fún mi ní nọ́mbà ìyàwó wọn olórí tó ń reside ní UK. Nọ́mbà ìyàwó náà lọ, wọ́n ní bó ṣe máa scam everybody nìyẹn. Kí ni story tó délẹ̀? Ọba Olúpèlé of Ìpèlè ní Ondo. Ó ti báyé gbogbo àwọn ọmọ kéékèèké obìnrin wa. Ẹni ọmọ kéékèèké tẹ́ bá rí as from 17 years wọ 22 years ní Ìpèlè ní Ondo. Olúpèlé kábíyèsí ó wá láti UK, ohun àtolórí ẹ̀ wọ́n ti báyé wọn jẹ́ o. Kábíyèsí ọba Olúpèlé gbogbo àwọn ọmọ kéékèèké ni ó ń tàn jẹ kọ́ máa marry. Mo fẹ́ kó wá jẹ́ second olórí mi. Lóyún fún mi, tó bá ti lè lóyún fún mi, mo máa fẹ́ a second olórí. Làwọn ọmọ náà wá sọ wípé yéso àwọn fẹ́ jó lórí o. Ó tún wá láti UK, ó ti tàn wọ́n jẹ, àwọn máa gbé ẹ lọ abroad, ó máa lọ bímọ síbẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọ wọ̀nyí ọ̀rọ̀ òye wọn lọ títí wọ́n bá ń bẹ́ mọ́ kábíyèsí. Kábíyèsí kàn bẹ̀rẹ̀ sí ní ṣe ó làlàkíbo làlàláúláú fún wọn ni o. Ó kàn bẹ̀rẹ̀ sí ní fún gbogbo àwọn ọmọ yìí lóyún ni o. Àtọmọ secondary school àtẹ̀yí tó ṣẹ̀ṣẹ̀ wọ higher institution ni o. Oyún ni.
ó rọ wọn yóò ní tó bá dẹ̀ ti wá lóyún fún òun ló máa ní kán lóyún fún òun ò kán bìkan mo lóore o tó bá ti wá lóyún fún àwa máa sọ fún wọn kán lọ ṣẹ́. Àìmọye àwọn gẹ̀ẹ́sì ló ti ní ọba Olúpèlè náà ló ti báyé wọn jẹ́ ní Ìpèlè ní Oǹdó níbi ibẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀. Ìdí ni wípé wọ́n ló máa ń tírẹ́tì wọn á fọlọ́pàá mú wọn á fìyà jẹ wọn. Wọ́n tún ní olórí ẹ̀ wà ní UK picture olórí àti kábíyèsí. Next mo fi eléyìí mo fi ránṣẹ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ bá mi sọ fún wọn kí wọ́n pe nọ́mbà tèmi everybody ló mọ̀ ẹ pe nọ́mbà mi o torí information yín àwọn tẹ́ ẹ gbá about 20 million naira àti oríṣiríṣi atrocity ẹ̀yin àtolórí yín ní UK gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ wọ́n ní gbogbo èèyàn lẹ máa ń halẹ̀ mọ́ wọ́n lẹ lọ́lọ́pàá ẹni gbogbo àwọn police AIG àbí gbogbo wọ́n lẹ máa ń kó àwọn èèyàn àwọn àti ẹ̀ máa kó pọ̀. I am a Yoruba activist. Ajàfẹ́tọ̀ọ́ àwọn ọmọ èèyàn ni mo jẹ́. Ipe àwọn ọmọ tí èmi gan nírú wọn lọ́mọ tí mo bí lọ́mọ ẹ báyé wọn jẹ́ ẹ tún halẹ̀ mọ́ wọn lórí 25,000 lẹ́yìn ìgbà tó yún bàjẹ́ mọ́ wọn nínú tí wọ́n tó fẹ́ ẹ̀mí gé yìí ó fẹ́ pin. Wọ́n pe kábíyèsí threaten ẹ̀ olórí kábíyèsí Ìpèlè ó wà ní UK ó tún threaten gbogbo wọn gbogbo voice yín tẹ́ fi threaten gbogbo wọn. Kẹ́hìndé Àgàgà gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ picture write up everything ẹ ní fẹ́ jẹ tán ohun yín pọ̀ ńlẹ̀ tẹ́ bá ń gbọ́ ó pọ̀ you know me too well ó pọ̀ kábíyèsí tẹ́ bá tètè mọ̀ nǹkan tẹ́ fẹ́ ẹ tètè jẹ́ kí gbọ́kọ̀lù yín àìgbọ́kọ̀lù yín next show tí bá máa mú jáde ohun yín lókù tí máa gbé jáde gbogbo bí nǹkan ṣe ń lọ bẹ́ẹ̀ tírẹ́tì gbogbo àwọn ọmọ Ìpèlè pátápátá gbogbo ẹ̀ la máa gbé jáde kọ́ lè mọ̀ wípé ẹ kì í ṣe ọba ẹ yẹ lóye orí àpèrè yẹn àsìkò ti tó tẹ̀ máa fi sílẹ̀ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé kó akéde Oòduà wọ̀n ó ní mò ń jẹ́ má gbàgbé láti bá mi pé ètò yìí má sì gbàgbé láti bá mi drop comment ẹ̀ ire o kábíyèsí.